Aláròyé máa wí o. èyí ni ìdí tí mi ò ṣe gba ti Tinubu mi ò sì lè gba tiẹ̀ láéláé El-Rufai. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ lòun kò gba ti ààrẹ orílẹ̀-èdè yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, òun kò sì lè gba tiẹ̀ láé nítorí ọ̀nà tó ń gbà ṣe gbogbo nǹkan rẹ̀ kò bá ti tòun mu. Ọkùnrin yìí ní kì í ṣe wípé ìjà kan wà láàrin òun pẹ̀lú Jagaban, ìgbàgbọ́ àwọn nípa ètò òṣèlú ni kò bá ara wọn mu. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú oníròyìn kan lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 10 oṣù kejì ọdún 2026 yìí ni Malam El-Rufai ti sọ wípé àwọn àgbààgbà àfáà kan lápá gúúsù orílẹ̀-èdè yìí ni wọ́n bá mi sọ̀rọ̀ nígbà náà lọ́hùn-ún láti rí wípé mo ṣiṣẹ́ tọ bí olùdíje fún ipò ààrẹ tuntun yóò ṣe jẹ́ mùsùlùmí láti ìhà gúúsù orílẹ̀-èdè yìí. Èmi gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kaduna nígbà náà tí mo sì tún jẹ́ ọ̀kan nínú àwọn tó dá ẹgbẹ́ APC sílẹ̀, mo mọ̀ pé lẹ́yìn tí ààrẹ Buhari bá parí ọdún 8 rẹ̀, ipò ààrẹ gbọ́dọ̀ padà sí ìsàlẹ̀ lẹ́kùn gúúsù ilẹ̀ yìí. Gbogbo ìfikùnlukùn tí à ń ṣe nígbà náà kì í ṣe nítorí Tinubu o, ó kàn jẹ́ pé Tinubu ló jàǹfààní rẹ̀ nígbà yẹn ni. Olùdíje tá a bá fà kalẹ̀ láti dupò lórúkọ ẹgbẹ́ wa, èmi nígbàgbọ́ wípé dandan ni kí n ṣiṣẹ́ fún olùdíje náà láti wọlé ìdìbò. Kódà kí irú ẹni bẹ́ẹ̀ jẹ́ ẹni tí mi ò fẹ́ràn. Fún pé Tinubu ló wọlé ìdìbò abẹ́lé tó jẹ́ òun lẹgbẹ́ APC fà kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje wọn fún ipò ààrẹ, ó ti di dandan fún mi láti ṣiṣẹ́ fún un kó lè wọlé ìdìbò ààrẹ. Ǹjẹ́ báwo wá láàrin òun pẹ̀lú ààrẹ ṣe wá dàrú báyìí tí kò sì sí nǹkan tó jọ wípé wọ́n papọ̀ mọ́ ara wọn? Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna yìí ṣàlàyé pé kì í ṣe wípé òun pẹ̀lú ààrẹ jà, ìròrí àwọn nípa ètò ìṣèjọba ló kàn tako ara wọn. Gẹ́gẹ́ bó ṣe sọ, kì í ṣe wípé a jà o, ojú tí kálukú fi ń wo nǹkan àti ọ̀nà tí kálukú gbà ń ṣe nǹkan tirẹ̀ ló kàn ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ìpinnu tèmi nípa ìṣèjọba ni láti ṣiṣẹ́ sí ará ìlú, kì í ṣe láti kó ọrọ̀ jọ fúnra ẹni tàbí láti máa yan àwọn èèyàn sípò láti lè máa rí wọn lò fún àǹfààní ara ẹni. Ọ̀nà tí ìjọba tó wà lórí àlééfà yìí ṣe ń gbà ṣe nǹkan wọn lòdì pátápátá sí àwọn ẹ̀kọ́ tí èmi kọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí nípa ọ̀nà tó yẹ ká máa gbà ṣèjọba. Àfojúsùn tí wọ́n ní láti ṣàkóso ọrọ̀ àti ohun àlùmọ́ọ́nì orílẹ̀-èdè yìí kí wọ́n ti bẹ̀ kó ọrọ̀ jọ fúnra wọn. A kò jọ ara wa rárá, níṣe la dàbí ṣóńṣó méjì tí kò gbọdọ̀ fojú kanra wọn. Tẹ́ ò bá gbàgbé, El-Rufai wà nínú àwọn tí ààrẹ Tinubu dábàá fún ilé ìgbìmọ̀ aṣòfin láti yàn gẹ́gẹ́ bí mínísítà nínú ìjọba rẹ̀, ṣùgbọ́n àwọn aṣòfin takò ó. Wọ́n ní àwọn kò fọwọ́ sí ọkùnrin náà gẹ́gẹ́ bí ẹni tí ipò náà tọ́ sí. Èyí tó wá ṣeé ṣe kó yà ọ̀pọ̀ ènìyàn lẹ́nu nínú ọ̀rọ̀ tí El-Rufai sọ lọ́jọ́ Tuesday yìí ni wípé ó ní bó bá ṣe wípé wọ́n yan òun gẹ́gẹ́ bí mínísítà nígbà náà lọ́hùn ni òun ìbá ti kọ̀wé fipò náà sílẹ̀ tipẹ́tipẹ́ nítorí ìròrí àwọn tó ń ṣèjọba wọ̀nyí kò bá tòun mu rárá. Ọ̀làwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.